ọba ti ìlú Ifọ̀n. Mo sì kí gbogbo àwọn ayaba àti gbogbo àwọn ọlọ́mọlóṣù, àkí baálẹ̀, gbogbo àwọn olóyè ìlú Ifọ̀n la kí pátápátá láì dá ẹnìkankan sí. A sì kí gbogbo àwọn tó jẹ́ ọba ní ìletò wa. Ọlọ́run aláàánú kò ní jẹ́ kí ibùgbé ẹnìkọ̀ọ̀kan wa kó gbóná mọ́ wa. Mo wá fi àsìkò yìí kí bàbá wa Olúfọ̀n, ọba Peter Olúwọlé Ìpàdéọlá Akínyẹ̀óyè kẹta. Kí Ọlọ́run jẹ́ kí bàbá ó pẹ́ ní orí ìtẹ́ àwọn baba ńlá wọn. Àsìkò wọn ní eléyìí, k'Ọlọ́run jẹ́ kó tu gbogbo ìlú Ifọ̀n lára. Kí àwọn alásìkò náà, kí àsìkò náà ó tù wọ́n lára. Mi ò ní gbà wá lásìkò púpọ̀ jù. Ṣàdédé ni Olóbù àti àwọn èèyàn rẹ̀ ní ìlú Ìlóbù tí wọ́n pa irọ́ bàǹtàbàǹtà ní ìjẹta mọ́ Olúfọ̀n àti gbogbo ìlú Ifọ̀n. Òun ló fa ohun tí àwa náà fi pe ìpàdé oníròyìn pé gbogbo ohun tí ọba Asiru Ọláníyan Olóbù sọ, ògédé irọ́ pátápátá òun ni ọba Olóbù pamọ́ Olúfọ̀n àti ìlú Ifọ̀n. Olólùfẹ́ àlàáfíà ni bàbá wa Olúfọ̀n àti gbogbo ìlú Ifọ̀n lápapọ̀, bí gbogbo onílé àti àlejò Ifọ̀n ṣe mọ̀. Ó tó bí ọjọ́ méje nísìn, ọdún ilẹ̀ tó jẹ́ Ọwálá tí a máa ń ṣe ní ọdọọdún nígbà tí wọn ò tí ì bí àwọn bàbá tó bí àwa ní ìlú Ifọ̀n tí máa ń ṣe àwọn ọdún yìí. Wọ́n lọ tún ojúbọ yìí ṣe, ó tó bí ọjọ́ mẹ́jọ. Nígbà tó di ìdéje, ó ní ìròyìn kàn wá lára àwọn èèyàn wa tí wọ́n lọ sí oko láti lọ ṣiṣẹ́ òòjọ́ wọn. Ni wọ́n sáré wá sí ààfin bàbá wa Olúfọ̀n wípé àwọn ìlú Ìlóbù wọ́n ti fi iná sí ojúbọ Olúfọ̀n. Bàbá wa Olúfọ̀n pé gbogbo àwa olóyè wípé ohun tí àwọn rí ó jẹ́ kàyéfì, kò wáyé rí, kò sì ṣẹlẹ̀ rí. Ṣùgbọ́n bàbá jẹ́ olólùfẹ́ àlàáfíà. Wọ́n pe gbogbo àwọn aláṣẹ ìjọba láti lọ fi ojú rí ohun tí Olóbù àti àwọn èèyàn rẹ̀ ṣe sí Olúfọ̀n. Àwọn ọlọ́pàá lọ síbẹ̀, SSS lọ síbẹ̀, àwọn civil defence wọ́n lọ sí ibẹ̀. Ìgbà tí wọ́n ya fọ́tò rẹ̀ tán, bàbá wa Olúfọ̀n jẹ́ ó yé gbogbo àwọn tí ó lọ bẹ̀ wípé ọ̀la ni ọdún bàbá ńlá mi, a sì gbọ́dọ̀ ṣe ọdún náà ni. Fún ìdí eléyìí, a lọ tún àwọn nǹkan tí wọ́n bàjẹ́ yìí ṣe. Bẹ́ẹ̀ ni agbéra gbogbo pákó páànù wọ́n rà lọ́wọ́ láti ilé, wọ́n lọ ṣe. A ṣe ọdún yẹn ní Ìjàrún, ó di Ìdẹ̀sán, gbogbo bí Ìdẹ̀wà ni àwọn yẹn ṣe. So a ṣe ọdún yẹn ní Ìdẹ̀sán, lélẹ̀ tó jẹ́ wípé àti àlejò Ifọ̀n àti ọmọ bíbí Ifọ̀n ni a jọ lọ síbẹ̀ láti lọ ṣe ìwúre bí àwọn baba ńlá wa ti máa ń ṣe, tí Ọlọ́run sì ní kí àdúrà ìlú Ifọ̀n àti àlejò bẹ̀ kó gbà. Kété tí a ṣe ọdún yìí tán, ó ní Apípọ́nroro tí ọba Late Almoruf tí wọ́n kọ́ ilé sí, ní ìròyìn tẹ̀ wá ní ààfin bàbá wa Olúfọ̀n wípé àwọn ìlú Ìlóbù wọ́n tilẹ̀kùn Late ọba Almoruf, ọba Mọ́gbàgbéọlá. Kí ni tó ṣẹlẹ̀? Wọ́n ní Olóbù àti àwọn èèyàn rẹ̀ tí ó wà ní Apípọ́n, wọ́n ní kí wọ́n máa san ẹgbẹ̀rún márùn-ún owó ọta. Ilẹ̀ Olúfọ̀n ni bí Olúfọ̀n àná ló ní ilé tí ẹ tì yìí. Bí wọ́n ṣe kó ara wọn nìyẹn, wọ́n wá sí ààfin bàbá wa Olúfọ̀n. Bàbá wa Olúfọ̀n ní ọ̀rọ̀ yìí ò fa ìjà, ẹ lọ fi tó àwọn agbófinró ní etí. Bẹ́ẹ̀ ni àwọn ẹni yìí lọ tí wọ́n lọ fi tó àwọn agbófinró létí. Ara àwọn tí wọ́n ń gba owó yìí kí nínú àwọn tí ó jẹ́ ayálégbé tí wọ́n ń gbé inú ilé tí ó jẹ́ ọmọ Ifọ̀n ló kọ́, ó jẹ́ ọmọ Ìlóbù, ó ń lọ bí àwọn èèyàn rẹ̀, ó fi ẹgbẹ̀rún kan bẹ̀ wọ́n ní láti ṣílẹ̀kùn fún àwọn èèyàn kan nínú wọn. Àwọn tí wọ́n wà ní ilé ọba Almoruf, àwọn ti wọlé kó tó di pé wọ́n tilẹ̀kùn wọn. Nígbà tí wọ́n rí wípé ọ̀rọ̀ yìí ó lè di tí a tún di gbọ́n mi sí omi òtó,
wọ́n lọ sí àwọn kọ́kọ́rọ́ tí wọ́n fi ti ilẹ̀kùn gbogbo ilé tí ó jẹ́ ti fọ́n ní Akípọ́nroro. Gbogbo nǹkan tí Olóbù àti àwọn ìlú rẹ̀ ṣe, ìyẹn ló jẹ́ nǹkan tí ó ń bà wọ́n lẹ́rù tó sì ń fu wọ́n lára, tí wọ́n fi gba orí tí wọ́n fi pe àwọn elétò ìròyìn láti wá pa irọ́ bàǹtàbàǹtà mọ́ ìlú Ifọ̀n àti bàbá wa Olúfọ̀n. Ohun tí ó fa ohun tí wọ́n ṣe ń jẹtanu. Wọn ò wá mú dúró ní ibi à ń tilẹ̀kùn ní Akípọ́nroro nìkan. Gbogbo wa la mọ yídi ìlú Ifọ̀n tó wà lẹ́yìn Òròlú Community Grammar School. Ọ̀nà yẹn ló lọ sí Ọwálà Dam. Nígbà tí a fẹ́ ṣe ọdún yìí, a wò wípé àwọn àlejò á wá. Ọ̀nà yìí dẹ̀ ti bàjẹ́ fún àwọn òjò tí ó ṣẹ̀ṣẹ̀ dá. Bàbá wa Olúfọ̀n pe àwọn ìjọba ìbílẹ̀ Òròlú láti wá lọ bá wọn ṣe grading láti fá àwọn ọ̀nà yìí. Ṣùgbọ́n gbogbo wa la mọ̀ wípé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò yìí kò sí alága. Tí wọ́n ó bá ná owó kankan, wọ́n á gbé dé ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. A ti wá wò pé ọjọ́ yìí ti wọnú, local government fún wa ní approval, torí kìí ṣe ọ̀nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ open, ọ̀nà tá a kàn fẹ́ tún ṣe wípé àgbàrá bàjẹ́ ni. Wọ́n ní kí bàbá kí wọ́n ó jọ gbogbo ọgbọ́n tán bá lè dá sí, kí wọ́n wá ẹni tí ó ṣe é. Nígbà tí ìjọba bá fún àwọn ní àṣẹ lórí rẹ̀, àwọn á fún wọn lówó. Bẹ́ẹ̀ ni bàbá wa pe àwọn tó jẹ́ engineer tó jẹ́ ọmọ ìlú tó ń ṣiṣẹ́ ní àwọn iléeṣẹ́ yìí, tí wọ́n gbé ọkọ̀ wọn wá, tí wọ́n bẹ̀rẹ̀ sí lọ fá ọ̀nà. Bẹ́ẹ̀ ni Bọ́lá Olóbù ló bẹ̀rẹ̀ sí ń pariwo wípé Olúfọ̀n ó ti ń fa ilẹ̀ Olóbù. Ní ọjọ́ náà ni SA on Security Matters ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó pe bàbá wa Olúfọ̀n àti àwa èèyàn tí a wà ní ààfin. Nígbà tí bàbá fẹ́ máa lọ, wọ́n tiẹ̀ láwọn nìkan ni àwọn ọ̀lọ́ ni. Bàbá kò rí bẹ́ẹ̀. Nígbà tí àwa olóyè wà, ẹ jẹ́ ká tẹ̀lé. IPU member méjì náà wọ́n tẹ̀lé wa. Nígbà tí a dé ọ̀dọ̀ SA on Security Matter, irọ́ tí wọ́n ti pa sílẹ̀ ń bẹ̀ ó lágbára púpọ̀. Ìgbà tí bàbá wa Olúfọ̀n débẹ̀ tí wọ́n ṣàlàyé pé ọdún yìí à ń tí ń ṣe kò é ṣe ọdún àdálẹ̀ ní ìlú Ifọ̀n, ọdún tí ìran baba ńlá àwọn máa ń ṣe ni. Wọ́n ní bẹ́ẹ̀ bàbá Olóbù ní àwọn ti gba ìdájọ́ appeal court lórí gbogbo àdúgbò yìí pé Ìrẹ́pọ̀dùn local government ló bọ́ sí, àwọn sì ni àwọn lẹ́tọ̀ọ́ láti ṣe gbogbo nǹkan tí ó wà ní àdúgbò tí à ń sọ yìí. Bẹ́ẹ̀ ni bàbá wa Olúfọ̀n sọ fún SA wípé kò rí bẹ́ẹ̀, gbogbo ibi tí ó jẹ́ Ìlòbù ilẹ̀ Olúfọ̀n ni. Ṣùgbọ́n tí èèyàn bá ti ní ọmọ tó pọ̀, kò sí bí irú ẹ̀ ò ṣe ní máa wáyé. Ṣùgbọ́n Olóbù kò é ṣe olólùfẹ́ àlàáfíà. Ìgbà tí ọ̀rọ̀ yìí kún bàbá wa Olúfọ̀n lẹ́mìí, wọ́n yọ ìdájọ́ ilé ẹjọ́ tó ga jù ní orílẹ̀-èdè Nàìjíríà tí à ń pè ní Supreme Court Judgment. Ìgbà tí Barrister Òjó tí wọ́n rí ìwé ìdájọ́ yìí, wọ́n ní bàbá Olúfọ̀n kí wàá lẹ̀ ń wò látọjọ́ ẹ̀ nígbà tẹ́ ẹ ní irú ìdájọ́ báyìí lọ. Kábíyèsí ní tí n bá gbé ìdájọ́ yìí jáde tí a ní a fẹ́ lò bí ilé ẹjọ́ ṣe ní ká lò, yóò ta bá ará ilé, yóò ta bá ará oko. Olólùfẹ́ àlàáfíà ni mo jẹ́, àti wípé Ìrẹ́pọ̀dùn Òròlú Olúfọ̀n ni bàbá wọn. Bàbá ò dẹ̀ gbọ́dọ̀ hùwà bíi ọmọ, òun ló fà á tí mo fi ń ṣe sùúrù. Ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dé yìí o, ìdájọ́ tí ó fún mi láṣẹ láti gbogbo Àbàtà, Ìsọlọ̀, Tégbè, Gbẹ̀rí Ọ̀dọ̀fin, Ọ̀pápá, Ìsàǹgbẹ̀, Kájọ́là, Ìdí Ìrókò, Kútì, Ìsàǹgbẹ̀, Tégbè, Ògúntúndé lè tá a mọ̀ wípé wọ́ọ̀dù 8 Olúfọ̀n àti wọ́ọ̀dù 9 Olúfọ̀n ní gbogbo ibi tí à ń sọ yìí. Mi ò wá nígbà wá lásìkò, wọ́n ti ka gbogbo ohun tí mò ń sọ yìí ní inú ìwé tí akọ̀wé IPU home branch Ifọ̀n Òròlú kà. Mo kàn fẹ́ bẹ àwọn ìjọba wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọlọ́lá jùlọ gómìnà wa Aṣíwájú Ẹdẹ, à ń bẹ̀ yín
àsìkò yín ó ń tu ti ẹrú tọmọ lára ní ìpínlẹ̀ Ọ̀ṣun. A mọ̀ pé olólùfẹ́ àlàáfíà níyín. Ìlú Ifọ̀n Ọ̀ṣun ìlú àlàáfíà ni. Ní ara àwọn tí ó ń bá yín ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ báyìí, Barrister Kọ́lápọ̀ Álímì ní ayé bàbá wa Oyètọ́lá tí a ṣe rírọ̀hùn ní 2018. Ẹni tí ojú rẹ̀ bá fọ́, etí rẹ̀ ṣeé ṣe kó yálẹ̀ kó gbọ́ ibi tí a ti ṣe àwọn àtúndì ìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́ọ̀dù 3 ní ìjọba àbílẹ̀ Òròlú, ẹyọ kan ní Òṣogbo, 3 ní Ifẹ̀, bóyá East àbí Central, mi ò rántí Ifẹ̀ tó jẹ́. Ti Ifọ̀n aṣẹ́ ní Kájọlà ní Ifọ̀n Ọ̀ṣun, pòlíbùtù àkọ́kọ́ nìyẹn. Aṣẹ́ èkejì ní Ìdí Ìyá tó jẹ́ Ward 8 ní Gbọ̀gbọ̀ tí a ti ṣe rírọ̀hùn. Nígbà náà èmi ò tí ì láǹfààní àti dé orí ìtẹ́ baba ńlá tèmi. Èmi ni mo jẹ́ alága wọ́ọ̀dù 9 tó sì jẹ́ pé ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun mo dìlífà ilé ìdìbò yìí fún ẹgbẹ́ PDP, bó tiẹ̀ jẹ́ wípé wọ́n padà kéde gómìnà Oyètọ́lá nígbà náà wípé àwọn ni wọ́n jáwé olúborí. Gbogbo àwọn èèyàn yìí wọ́n wà nínú ẹgbẹ́ PDP, wọ́n wà lé APC. Ọlọ́run sì ṣẹ́ wọn kù di àsìkò yìí kí wọ́n bá wa tan ìmọ́lẹ̀ fún gómìnà ọlọ́lá jùlọ. Àwa ò fẹ́ ìtàjẹ̀ sílẹ̀ ní ìlú Ifọ̀n, Ìlóbù Ẹ̀rìn. Ọdún tuntun tí à ń wò níwájú, ayọ̀ ni a fi ṣe ní ìlú mẹ́tẹ̀ẹ̀ta. Ọlọ́run ò ní jẹ́ ká rí ogun ìtàjẹ̀ sílẹ̀. Gbogbo àwa tí a bá wá jẹ́ ọmọ bíbí Ifọ̀n tá à ń ṣe gbésù lé gbésù sóde, gbogbo orú ẹni bẹ́ẹ̀ alálẹ̀ fún òmù òun. Ohun tí èésà ò bá wí tí a bá lọ sọ ó kú ó kà lálẹ̀. Àwa ò bẹ lọ́hùn kí ẹnìkan kan ó kú ní ìlú mẹ́tẹ̀ẹ̀ta. Bóyá àwọn tó ti bá ogun lọ lélẹ́yìí tó ṣẹlẹ̀ lọ́dún tó lọ, bóyá àwọn tí ó ràn fún Ìlóbù Ẹ̀rìn lọ́wọ́ wà ńbẹ̀ tí ó gbé ìlú ìsókè, wọ́n ti dẹni àná. Kò sí nǹkan tí ò kú tó fẹ́ ṣe fún ìlú mọ́. Ẹ dákun, mò ń fi àsìkò yìí rọ̀ wá. Gbogbo àwa tí a jẹ́ ọmọ bíbí Ìlóbù tí à ń dáko lórí ilẹ̀ Olúfọ́n, a ní èèyàn kan tàbí méjì láàrin àwọn èèyàn ẹni bí yìí. Ẹ jẹ́ ká pè wọ́n sí àkíyèsí wípé kò sí ní tó tó àlàáfíà. Kí a fi àlàáfíà gbé, ó ní ìrọ̀rùn àtọkùnrin àtobìnrin. Ọlọ́run á ṣe dáadáa fún wa o. A kú ọ̀rọ̀.